Hello, ẹ tún kú déédéé wòyí o ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ojú tẹ́ fi ń wò mí yẹn ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi yẹn kò ní di láéláé. Ẹ ṣé ẹ kú àdúró tì mí, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tí ẹ bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọọba Adélé Òdùlé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tí ẹ ti decide láti fi ìdùnnú hàn lórí àti ṣe ìrànlọ́wọ́ kan tàbí òmíì lórí nǹkan tí Délé Òdùlé ń ṣe lọ́wọ́, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ojú ò ní tì yín, Ọlọ́run ò ní dá yín dá bùkátà yín. Ẹ ṣé gan. Ẹ dákun torí Ọlọ́run, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká máa ní ìfarabalẹ̀ o lórí ọ̀rọ̀ tí a máa sọ. Ọ̀rọ̀ là ń sọ tó ń yọ ọfà lápò, ọ̀rọ̀ náà là ń sọ tí wọ́n fi mú obì fún yàn jẹ látàpọ̀. Ìtawọ̀ ọba wa sọ tí ó kò bá ìgbésí ayé wa tàbí tí ó kò bá ìgbésí ayé àtìrandíran wa, Ọlọ́run ò ní jẹ́ kó jáde lẹ́nu wa. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí bàbá mi kó tó di pé màá mú ohun ọ̀rọ̀ wọn tí mo gbà sílẹ̀, kó tó di pé màá mú wá. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan láti ẹnu wọn. Bàbá wa tí mo gbé wá láti Mọdákẹ́kẹ́ tí wọ́n jẹ́ ọmọ 130 years. Mo bi wọ́n léèrè ọ̀rọ̀, ẹ tẹ̀ tán gbọ́ náà nú ọ̀rọ̀ wọn tí mo máa play. Wọ́n ní nǹkan tó pọ̀lọpọ̀ ń béèrè lọ́wọ́ àwọn ò kì í ṣe. Àwọn ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní àṣejù lọ́wọ́ gan-an. Gbogbo wa ní mọ̀dé máa ń fi tó wa létí pé ní ìgbé àwọn bàbá yìí wá nítorí pé mo fẹ́ kẹ́ ẹ bẹ̀ wọ́n ṣẹ́kọ́ o. Torí pé kò sí ẹni tí mò ń gba commission lọ́dọ̀ rẹ̀ o. Àwọn bàbá yẹn ti dàgbà débi pé àfi tèmi náà bá máa fún wọn lápò ara mi. Gbogbo wa ní mọ̀dé ń sọ tí mò ń tẹnu mọ́, mi ì gba commission lọ́dọ̀ anybody o. Mi ì dẹ̀ rán ẹ pé kó lọ bá ẹnìkan láti lọ béèrè pé ó fẹ́ ṣe nǹkan báyìí, ìwọ ló wù. Torí kí má dùn yín ní àǹfààní pé ó lè wu ẹlòmíì jẹ ní ó lè kó fẹ́ bá àwọn bàbá yẹn sọ̀rọ̀. Ó ní mo ṣe máa ń sọ pé kí wọ́n fi nọ́mbà wọn sílẹ̀. Kódà mo máa ń sọ wípé tẹ́ ẹ bá pè wọ́n, gbogbo tẹ́ ẹ bá jọ sọ láàrin ara yín ni ẹ ní ìdí àti sọ fún mi. Torí pé I am out of it, mi ò sí nínú ẹ̀ rárá. Èmi ti ṣe n tó yẹ kí n ṣe. Mi ò wá polówó babaláwo fún yín, mo máa ń sọ. Mi ò wá polówó aláàfáà kankan fún yín, mo máa ń sọ. Mi ò wá polówó wòlíì kankan fún yín, mo máa ń sọ. Gbogbo ìgbà ni mo ń tẹnu mọ́. Gbogbo ìgbà ni mo ń tẹnu mọ́. So tẹ́ ẹ bá tó wá ní àǹfààní àti béèrè nǹkan lọ́wọ́ ọ̀rọ̀ bàbá yẹn, ẹ dákun, kí la bá débi àwọn nǹkan dandan láti máa béèrè. Èèyàn sì wò sòsòsò ó ń pẹ̀lú bàbá yẹn, ó ń béèrè pé kí wọ́n wá fún òun ní ìṣíjú lòun wá. Nígbà tó sọ tán, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ nígbà tí mo ń bá bàbá sọ̀rọ̀ lẹ́nu. Ẹ̀rú bàbá. Ẹ̀ka àtúntà. Ọmọ yín ló ń bá yín sọ̀rọ̀. Sokoti ló ń bá yín sọ̀rọ̀. Ọmọ yín tó máa ń wá rìkọ́dù yín yẹn. Ẹ̀kọ́ ọ̀rọ̀ lọ. Àmín bàbá. Ọ̀rọ̀ lọ lọ. Àmín. Ẹ̀mí ayọ̀. Àmín bàbá. Ẹ̀mí ayọ̀ ni. Àwọn èèyàn máa sọ fún báwọn tí ń pè é gan. Wọ́n kò ní bàbá mi ọ̀ á fọ́ ń wí. Iṣẹ́ òye kọ́ mọ̀ iṣẹ́ òwe ẹbí báyìí fún ìbá tó fa nǹkan báyìí. Nǹkan fẹ́. Ó ń fẹ́ já kó tó ìwọ̀n gbọ́ kó mi ní ilé àtẹ́lẹ̀.
mẹ́ta pọ̀ ẹni ò ní irú bẹ́ẹ̀ o. náà fẹ́ ní irú bẹ́ẹ̀ irú ìdílé lẹ́nu yìí tí ẹ máa tún wá gbókùn fìjú. ẹ máa tún bá ìdíjú agbẹ́kọ̀ọ́ sí ìdílé yìí agbẹ́kọ̀ọ́ fẹ́ gbà yìí. àìsàn fún mi fìjú. ó fẹ́ gbà yìí. bàbá jẹ́ ní ìrìn àwọn ọmọ mi fún àgbẹ̀ àmì. ẹgbẹ́ àmì jẹ́ pé bí ogun ọkùnrin tó ń pa wá pẹ̀lú ìfẹ́ gbogbo nǹkan fún mi. Abacha. Ọ̀dọ́ ti pé ó fẹ́ fi pé ọ̀nà ìlànà kọ́kọ́ nínú àti ọgbà àgbà fún ọjọ́ òbí tí ọmọ àgbẹ̀gbẹ̀ ìṣẹ́yà ní agbára ọlọ́run gbogbo agbára gbogbo gbàna ó jókòó. Orí ọ̀fọ̀ ń sọ̀rọ̀ ọ̀fọ̀ ń tọ́ba tí wọ́n fi ní gbogbo. Àwọn máa ṣe mí kò fà wá tó bá wọn lọ. Ní ìgbà ọlọ́run àwa yìí ọlọ́run ọmọ pa ọlọ́run ọmọ pé mi ò fi bẹ́ẹ̀ fún wa ń sọ fún mi. Nítorí pé nígbà tí ogun rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ní wọ́n lọ pa ọ̀ ọmọ ọmọ tó fi máa káwọn tó kàn pa àwọn nǹkan bí abẹ́rẹ́ àti fúnra náà gbogbo agbọ́nà máa ń pa á. Because máa ń wọ̀ ní ọmọ tó bẹ̀rẹ̀ tó mọ̀. Ọlọ́run tó máa lè mọ lẹ́kẹ̀ẹ́ láti jí wọn bàbá wọn rárá bá gbogbo wọn lẹ́kẹ̀ẹ́ láyé máa ní bàbá gbogbo bàbá wọn rárá bá gbogbo wọn lẹ́kẹ̀ẹ́ bá yé tí ọlọ́run bẹ́ẹ̀ kọ́ báyìí ọmọ mi láti pa ọ́ ọlọ́run tó jẹ́ òmìnira láti jẹ́. Mo lọ sí bó ti tó mi mọ̀ pé wọ́n láti fi tó fi pé ọwọ́ àrí àtẹ̀yìn o. Àmín bá mi. Ọwọ́ àrí àtẹ̀yìn o. Ṣé kábíyèsí ò sí ìdè náà? Pẹ̀lú ìwádìí sà. Mi ì tí ìwádìí mo kàn béèrè lọ́ọ̀ yín. Kò dé o. Ẹ má bínú ṣé a ti gbọ́ ọ̀rọ̀ díẹ̀ tí bàbá sọ sẹ́yìn yẹn wọ́n sọ̀rọ̀ débi pé àwọn kan ń béèrè oògùn ìṣíjú àwọn dẹ̀ mọ̀ pé ìwọ tó fẹ́ oògùn ìṣíjú yẹn o lè lọ fẹ́ jà láì ṣe sọ́jà ó ní wọ́n sọ lórí ìgbà tí ọmọ wọn wà ní ojú ogun tó wà ọ̀gá sójà lọ́ndà Abacha ńgbà tábàchà ń pa wọ́n pakúpa tí kò rí ọmọ wọn tí wọ́n pa ọ̀nà táwọn mọ̀ nìyẹn o pé ó wá sórí íńtánẹ́ẹ̀tì wá ń béèrè báwọn bá tiẹ̀ ní sáwọn ó ṣe fún irú ẹ̀yìn yẹn ni bàbá tó wá sọ wípé tó bá tiẹ̀ jẹ́ irú èmi torí wọ́n mọ̀ pé irú èmi kí ni mo fẹ́ fi èmi ò tiẹ̀ ní béèrè kí lèmi fẹ́ fi ìṣíjú ṣe ṣé mo fẹ́ máa díbọ́n fáwọn èèyàn ni àbí mo fẹ́ máa padán kí ni mo fẹ́ fi ìṣíjú ṣe bàbá láwọn nǹkan tí ò yẹ kán béèrè ni wọ́n ń béèrè eyín yẹn stop ẹ kò dáa àmú ọ wá nítorí pé ìwọ tó fẹ́ jalè kọ́ ọmọ wa gbára látọ̀dọ̀ wọn àti pé irú àwọn èèyàn yẹn yẹn sóògùn fún ẹ wọn á sọ fún ẹ pé tó o bá fi ṣe nǹkan míì lẹ́yìn tó o sọ fún àwọn máa fi ṣe kò ní jẹ́ ìwé máa sàn kò dẹ̀ ní jẹ́ náà toró ti jẹ́jẹ́ ṣe wá rí ọ̀rọ̀ tí mo ló ń jà rìn nígboro tó ń bà mí lẹ́rù ní last time ẹ rí pé mo sọ wípé mo gbọ́ tí bọ̀bọ̀ àfáà kan jáde àfáà tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ tó jáde tí mo padà wá fi àfáà yẹn hàn yín ní pẹ̀lú ìṣòro tiẹ̀ tó ní pẹ̀lú ìyàwó rẹ̀ ní ilé-iṣẹ́ brọ́dà mi Oríyọmí Hamzat máa yẹn pẹ̀lú gbogbo tó sọ ń jọ yẹn pẹ̀lú àwọn òkú rẹpẹtẹ tó ní wọ́n ń sin pẹ̀lú Aláàfin ẹ rí i pé mo sọ pé mò ń ṣe ìwádìí lọ́wọ́ mo ti kọ́kọ́ ṣe àwọn ìwádìí kan tí mo ti jẹ́ kẹ́ ẹ gbọ́ nípa ẹ̀ mo sọ pé fake ni mo sáré pé ọ̀rọ̀ yẹn ń generate crowd gan sí
pàápàá jùlọ nígbà tí brother mi Laji Abbas táwọn náà tó sọ something similar ó wá ń jọra wọn ó wá mú kí wàhálà bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí íńtánẹ́ẹ̀tì torí ọ̀rọ̀ náà ó bà ní lọ́kàn jẹ́ jọjọ ó bà ìran ọmọ Yorùbá lórúkọ jẹ́ jọjọ wà lórúkọ jẹ́ gan ó sọ wá di nǹkan tí àwọn kiriyó àwọn oníjàgídíjàgan nínú ẹ̀sìn méjèèjì lèmi ń pè ní kiriyó àti kírísítẹ́nì àti mùsùlùmí àwọn oníjàgídíjàgan nínú wọn tí wọ́n fẹ́ káyé sọ wádà tí wọ́n ń sọ nípa wa tí wọ́n fẹ́ káyé máa sọ wádà tí wọ́n fẹ́ káyé máa fi wò wá. Ó yà mí lẹ́nu pẹ̀lú bí orí íńtánẹ́ẹ̀tì ṣe wá kún lórí pé àwọn ìran bàbá tiwa lọ́yọ̀ọ́ tán bá kú wọ́n ní àwọn wọ́n mú èèyàn mẹ́jọ àbí mélòó ló ti ẹ̀ pé lọ́pọ̀ ọ̀tún wọ́n sì mẹ́jọ lápá ọ̀tún wọ́n sì mẹ́jọ lápá òsì wọ́n sì méjì lókè wọ́n sì méjì ìsàlẹ̀ mọ́ ẹyọ ẹnìkan tó kú. Ẹ dákun ẹ wo orúkọ yẹn kí ló jẹ́ lára wa sórúkọ dáadáa ni ṣé àpọ́nlé ni fọ́mọ Yorùbá. Ìyẹn ni mo ṣe wá bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí lọ́dọ̀ àwọn àgbàlagbà tí mo mọ̀ pé wọn ò ní fi ọ̀rọ̀ bò fún mi. Bàbá wa tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn rí i pé bí fọ́ọ̀sì wọn ṣe rí yẹn bàbá wa 130 years ní Mọdákẹ́kẹ́ àwọn ni wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ yẹn. So mo wá tẹ̀síwájú láti bi wọ́n léèrè ọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ tó ń jà ranran yẹn pé ǹjẹ́ wọ́n gbọ́rú ẹ̀ rí látìgbà táwọn ti dáyé ẹ̀gbọ́n tí àwọn nìkan kọ́ mo bí o bọ̀jẹ̀ kọ́kọ́ gbọ́n táwọn bá mi sọ. Bàbá mi ń gbogbo ẹ̀fọn ara ní ọmọ ìgbà yóò sọ fún ayé àdúrà yín. Bá mi o ẹ dákun torí Ọlọ́run mo mọ̀ tó fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín. Ẹnìkan ló mọ̀ sọ̀rọ̀ kan tó mọ̀ tí ó ń jára ìrìn lórí afẹ́fẹ́ ń sìn. Ọmọ Yorùbá tó wá ní ẹni tó sọ tó àwọn èèyàn tó wá ń sọ oríṣiríṣi lórí ẹ̀. Bámi ẹgbọ́n ṣé lóòótọ́ ni pé tí àwọn Aláàfin bá kú wọ́n máa ń pa àwọn èèyàn rẹpẹtẹ tí ó lọ pẹ̀lú ọba yìí pẹ̀lú àwọn Aláàfin. Wọ́n pa ọ́. Irọ́ ni wọ́n pa. Wọ́n pa ọ́ kó pa bàbá wàjà wọ́n torí bẹ́ẹ̀ pa ènìyàn. Wọ́n ò gbọ́ rí o. Gbọ́ rí bá mi. Wọ́n ò gbọ́ rí o. Ọ̀pọ̀ gbọ́dọ̀kà ẹ̀ka pé ọba ọwọ́ Alẹ́sà àti agbára fúnjì ní òkú pé ó wá kọ́ ìbọn wà gbàgbé yìí. Wọ́n rọ̀ bẹ́ẹ̀ kọ́ tó fẹ́ràn náà. Wọ́n pé nìkan ò gbọ́dọ̀ jáde ní bàbá yìí. Bàbá ìka bá gbọ́ gbọ́dọ̀ jáde yẹn wọ́n gbọ́dọ̀ gbígbẹ́ fúláwà sí lọ. Torí ìgbàlára gbogbo orókùn náà fi bẹ́ẹ̀. Àṣẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀gàdà ń lọ sí olóògùn mọ́re. Ní bàbá kú èmi àtẹ̀yìn a máa tọ́jú tó ń túmọ̀ ní. Màá sọ fún ẹ̀ẹ́dẹ̀kọ́. Ẹ sì pàtọ́kàn. Bàbá bá pàtọ́kàn yẹn. Ẹ fi lè rí àwọn bẹ́ẹ̀ bá fẹ́ ẹ fi lè rí àwọn ẹ̀kọ́ agbọ́lágbára. Má tó rìn káàkiri ìlú náà wàdà yìí. Wọ́n wà nípò. So bá mi nǹkan tẹ́ mí ni pé ẹ dákun ẹ má bínú nǹkan tẹ́ mí ni pé kò sí nǹkan kan tó jọ pé wọ́n ń fẹ́ èèyàn rúbọ pé wọ́n ń pààyàn. Láyé. Ẹ jíire sá mo máa béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà bíi ti yín bíi mélòó kan màá wá tẹ̀ gbé sórí afẹ́fẹ́ ọ̀rọ̀ tẹ́mi pẹ̀lú yín jọ sọ yìí lásán tí mo ṣe béèrè lọ́wọ́ yín yẹn màá gbé sórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ màá tún màá tún ṣe béèrè lọ́wọ́ gbọ́ rí. Ilé kẹta tí ọba orí kẹrin ní tí ọba ìfọ̀n wà ilé ìjọba àlùkò. Adílára tó ń gbéyàwó ọba àlùfà. Òpó wáyà kan àbọ̀ ní sínú ilé gbà kiri. Wọ́n pè ní olóra fún àwọn ọkùnrin olóra mú. Ó yà mí lẹ́nu ẹni wọ́n ní ẹni yẹn sọ wípé tí Aláàfin Ọ̀yọ́ bá ti kú
wọ́n gbọ́dọ̀ fi èèyàn mẹ́jọ sẹ́gbẹ́ ọ̀tún wọ́n gbọ́dọ̀ fi èèyàn mẹ́jọ sẹ́gbẹ́ òsì wọ́n gbọ́dọ̀ jẹ́ Irú ni wọ́n ń pa o, irú ni wọ́n ń pa bẹ́ẹ̀ náà láti gbọ́ pé ọ̀hún àbára mi àpamọ́gbò. Afọ yóò mọ́nu tó ń gbò kí ìdúró lélẹ̀ ẹni tí ń tóbi ẹni tí ò sọ àti. Bẹ́ẹ̀ náà láti sọ pé àwọn ìyá ọ̀hún àbára mi àpamọ́gbò. Mi ò rẹ tó lè sọ bẹ́ẹ̀ lórí àgbáyé. kò sẹ́ tó lè sọ bẹ́ẹ̀ lórí àgbáyé. Àkọsí ọgọ́rùn-ún máa mọ̀ ẹ̀ kó bí o. Òun mọ ìyá ẹ̀ ó sì mọ bàbá tó bí ọ̀hún àbára mi àpamọ́gbò. Láti ìwé wọn pa. Èmi ló gbọ́dọ̀ èmi ìwé mi ẹ̀yìn bá gbogbo ọmọ àbára àpọ̀ǹdẹ̀kù ló kó gbogbo wa wá tó ti ṣàlàyé. Lọ́wọ́ wọn ló gbé kalẹ̀ fún wọn. Gbogbo fáwọn gbé kalẹ̀ fún ọgbà náà pé báyìí ẹ̀fẹ́ báyìí. Máa ń wà nínú owó náà gbọ́dọ̀ fi jẹun. Ọjà bá lọ. Èṣe ojú òní tì yìí. Bámi ìjọ tí bá máa wá máa pè yín máa sọ fún yín. Fẹ́ rí àwọn tẹni wọ́n ń béèrè sí béèrè yẹn. Bẹ́ẹ̀ ṣe sọ yẹn gan lórí lọ́mọ ní máa di tèmi náà. Nígbà tí èsì pé èèyàn fẹ́ máa jalè owó làbúrò máa béèrè ìṣíjú. Fún kí ni? Ẹ̀mí ọ̀pọ̀ tẹ̀ lé mú ọmọ bẹ́ẹ̀ pé ń ti mẹ̀mọ́ tíkẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ ọ́, bẹ́ẹ̀ bá kókó mọ̀ ọ́, òun ẹ̀ kókó bórí ara rẹ̀ kárí. Ẹ̀fọ́ mọ̀ mọ̀ ní pé bẹ́ẹ̀ bá ló kọ́ aláwọ̀ agbára lòun o, kò fẹ́ pé òun ò lè pa o. Bọ́ bá bẹ́ẹ̀ pé kò fẹ́ pé òun ò lè pa, ń gbà ẹ̀fọ́ pé ọ̀rọ̀ ni wọ́n ń pa. Tó bá fẹ́ ọ̀hún àbára àgbọ̀ngbọ̀n náà tó pé èèyàn bá tẹ̀. Àgbẹ̀kẹ̀ gbọ́ ara rẹ̀ ní ayé. Ọlọ́run òsì ní kan gbọ́ fún gbogbo ẹ̀rọ adọ́mẹ̀kẹ́ náà yìí wà ló ti tẹ̀lé ayé. Ìṣègùn ọdún ló ń pààyàn. Láì tẹ̀wọ̀n ọ̀dọ́ ló ń pààyàn o. Ẹ ṣe bá mi ojú òní tì mí. So ìjọ tí n bá máa wá máa pè yín dádì màmá mo máa pè yín máa sọ fún yín sílẹ̀ kí n tó wá. Bí ìyẹn ṣe jẹ́ nù. Mo wá wò wípé ọgbọ́n ẹnìkan ọjọ́ ìmọ̀ràn ẹnìkan ọjọ́ bọ̀rọ̀. Ẹ jẹ́ kí n tó wá àwọn àgbààgbà tó tún ní ọjọ́ lórí. Ìyẹn ló tún mú mi lọ sí ọ̀dọ̀ bàbá mi tí àwọn náà tún sọ ọ̀rọ̀ báyìí. Mo fẹ́ kí àwọn ọmọ Yorùbá wà convinced ní ọkàn ara wọn pé bóyá nǹkan tó jọ wà nítòótọ́ tàbí kò sí tó jọ. Ṣẹ́rí mo ń play neutral role nísìnyí. Torí mo fẹ́ mọ̀ bóyá lótìítọ́ ni nǹkan yẹn. Ó wù mí láti mọ̀ bóyá lótìítọ́ ni. So bàbá mi tí mo tún padà béèrè lọ́wọ́ wọn ẹ̀gbọ́n táwọn náà tún sọ. Hello sir. Hello sir. Hello. Hello bàbá. Hello. Hello sir. Sokoti ló ń sọ̀rọ̀ sir. Ó ṣeun. Bàbá. Ìyẹn dáadáa. Ẹ káàsán sir. Yóò dára fún yín. Àmín sir. Àmín sir. Agbára Ọlọ́run náà yọ ọdún. Àmín sir. Àmín sir. Àmín sir. Àpò Ọlọ́run àánú Ọlọ́run mọ̀ bọ́ pé. Àmín sir. Àmín sir. Ẹlẹ́ka yóò ní fi ọ̀sílẹ̀. Àmín. Àmín. Ọwọ́ láti yọrí ayọ̀. Àmín. Àmín bàbá. Ọba náà bá ń bùkọ́ yín o. Àmín. 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 Olúwa ọlọ́dún bùkọ́ sórí yín. Àmín. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Báàmì ẹ dákun nǹkan méjì mo pè ní sísà. Àkọ́kọ́ àwọn èèyàn ń pè gan-an tí wọ́n sọ fún mi pé àwọn pé aago ẹlòmíín sọ fún mi pé ó ti pè more than 10 times pé wọn ò pè mo wá ní ìgbàlá máa ń bíjì. So mo wá ní màá advice yín pé táìmù tẹ bá ń bíjì ẹ̀ bá mi ṣé máa bá mi fún nìkan bóyá bíi tí eyín yẹn ní aago kí wọ́n lè máa gbé so that wọ́n á tẹ̀ lè sọ fún wọn pé òkè bàbá bíjì ò pé bàbá padà ní ìgbà báyìí. Àwọn kan wà tán tí wọ́n fẹ́ ṣe oore lórí ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì tá à ń kọ́ lọ́wọ́ yẹn tí wọ́n ti ìlọ opportunity àti rí yín bá sọ̀rọ̀ àwọn kan láwọn kọ̀ọ̀kan láwọn rí yín bá sọ̀rọ̀. Àwọn wọn ká yín bá sọ̀rọ̀ àwọn tí èsì àti ìbá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ làwọn tí wàá rí yín bá sọ̀rọ̀ yẹn àwọn ló pọ̀ jù. Èyí ni àkọ́kọ́ ẹ dákun ẹ bá mi ṣe àtúnṣe lórí yẹn kí fóònù wọn wà lọ́wọ́ fún ìyẹn tẹ́ ẹ bá ti bísí kán lè máa sọ fún wọn pé ìgbà báyìí lè pè bàbá padà. Ẹ̀dá mi ẹ dákun kíní kan ń jà kan ẹ̀ràn ẹ̀ lórí afẹ́fẹ́ báyìí tí mo dùn wípé èyí fẹ́ jẹ́ àgbàlagbà bíi mẹ́ta ni mo fẹ́ interview lórí ẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yìí kan máa gbé jáde lórí next ẹ̀dínlẹ́ tí mo fẹ́ ṣe. Báyìí wọ́n ń sọ ọ̀rọ̀ kan irọ́ ni òótọ́ ni okò yìí wa
wọ́n ń pariwo wípé wọ́n ní tí àwọn Aláàfin Ọ̀yọ́ bá ti kú wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń sin mọ́ wọn. Kíní yẹn ti wá da orí afẹ́fẹ́ rú gan-an. Mo wá decide pé òkè àwọn àgbààgbà kan wà tí wọ́n ó lè tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn torí kíní yẹn ó kó dọ̀tí báwọn ọmọ Yorùbá púpọ̀ gan-an. Mo wá ní màá béèrè lọ bá mi pé bá mi ǹjẹ́ ẹ̀kẹ́ ẹ̀ ní ìmọ̀ sí ẹ̀ tàbí ẹ̀kẹ́ ẹ̀ gbọ́ rí. Èyí tèmi gbọ́ láti ìgbà tí ìwádìí ṣẹ̀ sáyẹ́ǹsì ń di ayé. Nígbà wáṣẹ̀. Tí ọba bá kú ṣe mọ̀ pé ọjà tó dàpọ̀ ń pè ẹnìkan ní kúdẹ́fù. Bẹ́ẹ̀ni. Tọ́ba bá kú àwọn ni wọ́n bá ọba kú. Wọ́n ń pe àwọn ọ̀nà yẹn ní arọ́júbọ́ bá kú. Olókùn ẹ̀sìn ni wọ́n ń pè wọ́n. Wọ́n ń pè wọ́n ní arọ́júbọ́ bá kú. Kéwà àti Aláàfin nìkan ní ìṣẹ̀lẹ̀. Ọjà tó ká pé ní wọ́n ṣẹlẹ̀ sí àwọn ọba ńláńlá bí irú àwọn Ọ̀kẹ́rẹ́ bí irú àwọn Ọ̀ọ̀ni. Bí mo ti ṣe gbọ́ nínú ní láyé ìdè lónìí o. Láyé ìjọ́un. Láyé ìjọ́un ni kì í sáyé ìsinsìnyí o. Ohun tí ń sì ń ṣẹlẹ̀ níjọ́ náà lọ́hùn-ún ẹyin òfin òun ni wọ́n gbé sínú igbá. Tí àwọn ìtọ́mọ kékeré bá hùwà kẹ́ àwọn àgbàlagbà wà sọ fún pé sí èsì pé nǹkan ń ṣe wọ kìíní yìí sí èsì pọ̀ fẹ́ sin ẹyin òfin wò. Ọmọ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún pé ìwọ kìíní yìí fẹ́ sin ẹyin òfin wò ó fi hàn pé ọmọ yìí fẹ́ kún ìrìn àwọn àgbàlagbà sọ fún ni. Ṣùgbọ́n nígbà tí gbàdé ti kọjá lọ a ò gbúròó àwọn nǹkan bẹ́ẹ̀ mọ́ o kò rí bẹ́ẹ̀ mọ́ o kò sí ayé arọ́júbọ́ bá kú mọ́ o. Àwọn èèyàn tó wá sọ bí arọ́júbọ́ bá kú wọ́n wá sọ pé wọ́n ní wọ́n ó sin èèyàn 8 sẹ́gbẹ́ ọ̀tọ̀ ẹ̀ wọ́n ó sin èèyàn 8 sẹ́gbẹ́ òsì ẹ̀ wọ́n á sin èèyàn 2 sórí wọ́n á sin èèyàn 2 sígbẹ́ sí. Àhesọ ọ̀rọ̀ ni o. Àhesọ ọ̀rọ̀ ni. Àhesọ ọ̀rọ̀ ni o. Ǹjẹ́ nígbà tí Aláàfin ti kú ǹjẹ́ bẹ́ẹ̀ lórí bí? Kò yé wa náà ni pé kí nìyẹn sì dọ̀tí àwọn ó dọ̀tí ọmọ Yorùbá gan gidi ó ní mo wá wò pé mo sá láti wájú ọ̀rọ̀ lọ́wọ́. Àwọn ẹ̀rí ọmọ Yorùbá ohun tójú wa ò tó àmọ́ sábà sọ nínú ìpè púpọ̀. Ìpè tójú èèyàn bá sì tó téèyàn máa ń sọ ẹ̀ṣẹ̀ ní lọ́dọ̀ Ọlọ́run. Èyí tó fara hàn pátápátá yìí ṣé nígbà tẹ́lẹ̀ àfi ti kú èèyàn mélòó ìjà ti rí èèyàn 16 tó kú pẹ̀lú rẹ̀ bí? Àbí inú mọ̀lẹ́bí kan ni wọ́n ṣáàtì wá gbàdé pé wọ́n fẹ́ lọ kó wọn nínú igbó. Inú mọ̀lẹ́bí yẹn àwọn mọ̀lẹ́bí yẹn sọ̀mọ̀ pé wọ́n pa èèyàn àwọn kan. Níta kí nígbà tí Ọ̀kẹ́rẹ́ sì kú a ti gbọ́ pé wọ́n sì kó ẹnìkan mọ́ ẹlẹ́gbẹ̀ẹ́. Nígbà tí Àsẹ́yìn kú àgbọ̀n kẹ̀kẹ́ nípa rẹ̀ pé nígbà tí Àsẹ́yìn kú náà wọ́n sì kú àwọn èèyàn kẹ́rin o àgbọ̀. Bá mi ò ẹ dàpọ̀ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run torí mi ìfẹ́ kó jẹ́ pé àbí ẹlòmíì ló ń sọ̀rọ̀ bá mi ẹ dàpọ̀ torí Ọlọ́run bá mi kàn dárúkọ yín nìkan. Primate S ọjọ́ awo Primate S ọjọ́ awo JP ọ̀gẹ́. Ok bá mi ojú òní tì yín pẹ̀lú ògo Ọlọ́run so bá mi ẹ dàpọ̀ ẹ bá mi wọ́gbọ́n dá sí kinní kejì tí mo sọ fún yín yẹn. A ti fẹ́ lórí rẹ̀. Ìṣà ojú òní tì yín tàbí ọ̀dà àwọn èèyàn lè máa àwọn èèyàn lè máa. Èmi náà sọ ní mọ́sọ́ láàárọ̀ yìí mo ní báwo la fẹ́ ṣètò yìí sí àwọn èèyàn ń pè púpọ̀ so èmi sì ní iṣẹ́ lọ́pọ̀ lẹ́ẹ̀kan yìí. Iṣẹ́ pọ̀ mo sọ fún wọn. Iṣẹ́ pọ̀ lẹ́ o. Mo sọ fún wọn. Ẹ̀wọ̀n tí ẹ bá ti pẹ́ yẹn ẹ̀mí yín làjọ sọ̀rọ̀ nísìn láti tún wà náà mítìn láti lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ni mo pé ẹlẹ́kejì mo pè yín lẹ tó gbé yẹn mo ní pé bóyá mo rí pé torí pé ẹ rí pé mi ni mo pè náà lẹ́sìn ẹ ṣe bá mi ojú òní tì yín Ọlọ́run á pa yín lẹ́sà ẹ ṣe gan mo dúpẹ́ bá. Ṣé ẹ tó ti gbọ́ ti bàbá mi yẹn sìn bàbá ojú awo tí mo interview last
before Délé Òdùlé àwọn ni wọ́n sọ̀rọ̀ tọ́ yẹn bàbá yẹn náà dẹ̀ ṣe ọmọ kékeré 1938 ni wọ́n bí wọn 1938 ni wọ́n bí wọn láti ọdún náà ni Ọlọ́run sì ti ń lò wọ́n títí di àsìkò tá a wà yìí ẹni tó bá kàn dé ọ̀dọ̀ wọn nìkan ló máa mọ̀ pé Ọlọ́run ń lo ẹni nítòótọ́ because àwọn èèyàn ní reason láti wá jókòó kalẹ̀ fọ̀dọ̀ tẹ́bi tí kì bá ti ṣe pé wọ́n bá ń rí bóyá wọ́n ń rí ìgbàlà tán ń fẹ́ tàbí ìwòsàn tán ń fẹ́ àwọn èèyàn rẹ́dí láti yẹ jókòó sí kalẹ̀ bí kan ó ti ìyẹn tí wọ́n yàtọ̀ sí ti chọ́ọ̀chì tán máa ní chọ́ọ̀chì kọ́ ni mò ń sọ ní ilé wọn àti ní ọ́fíìsì wọn èrò máa ń lọ bí omi báyìí ni èrò máa ń lọ bí omi ni so ẹgbọ́n nǹkan tí bàbá yẹn sọ wọ́n ní táwọn náà gbọ́ rí gẹ́gẹ́ bí wọn ló ṣẹlẹ̀ lójú àwọn o wọ́n ní táwọn náà gbọ́ rí wọ́n ní láyé ìgbà nì lọ́hùn ní táwọn náà gbọ́ nínú ìtàn rí ẹ wo bàbá yẹn ẹ wo èjì ẹ wo tí wọ́n sọ pé àwọn gbọ́ nínú ìtàn rí látìgbà táwọn dẹ̀ ti gbọ́njú àwọn ọ̀gbọ́rún tọ́jọ́ so ó máa fi yé wa wípé àwọn èèyàn lè exaggerate nǹkan ohun tó important jù ni pé káwa jẹ́ ká mọ̀ pé kò sí nǹkan tó jọ this time around èmi ò ready láti bú ẹnikẹ́ni because ààrẹ Laji Abbas táwọn náà sọ̀rọ̀ nípa ẹ̀ brother mi ni ẹ̀jẹ̀ mi ni gbogbo wa kàn ní láti disabuse mind àwọn èèyàn lórí ẹ̀ ni a nídìí àti bú anybody so mo tún wá tẹ̀síwájú pé kí ni kódà èèyàn bíi 5 ni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ àwọn kan wọn ò gbé aago ṣùgbọ́n ẹnìkan tó tún gbé aago nínú àwọn àgbààgbà yẹn ẹ̀tún gbọ́n táwọn náà sọ. Ẹ̀rú bàbá. Ẹ̀ka àtúntà. Ọmọ yín ló ń bá yín sọ̀rọ̀. Sokoti ló ń bá yín sọ̀rọ̀. Ọmọ yín tó máa ń wá rìkọ́dù yín yẹn. Àbí bàbá. Tí bàbá ni mo tún repeat ẹ má bínú. Ẹ má bínú. Ó dà pé tí bàbá ni mo tún repeat. Kìí tí ìṣẹ̀lẹ̀ náà ló ń pè ṣé ọgbọ́n sí ọ̀. Bàbá. How are you? Ẹ̀ka àtúntà. God will bless you. Àmín sà. Ẹ̀pẹ̀rẹ̀ mo ṣe wọlé náà. Èyà bá mi ìwé dàpọ̀ mọ̀ fẹ́ béèrè nǹkan kan mà ní wàhálà kan mà ti wà lórí íńtánẹ́ẹ̀tì tó ń jà ara ẹ̀rọ báyìí. Kí ló ṣẹlẹ̀? Bàbá Ògòdó kún lélẹ́yìí o. Wọ́n wá fẹ́ bí èyí àgbààgbà bíi léèrè. Mo fẹ́ ṣe bíi pé káwọn èèyàn mọ̀ pé yìí ni mo bá sọ̀rọ̀ bàbá mi Abíọ́lá Ògúndòkun ni mo bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn question tí n tó ń jà ràn lọ́wọ́ bá mi àwọn kan sọ wípé gbogbo ìgbà tí Aláàfin bá kú wọ́n ní èèyàn rẹpẹtẹ ni wọ́n máa ń ṣe mọ́ wọn kí nìyẹn ó ti wá di nǹkan tó ń jà ràn gbogbo àwọn èèyàn dẹ̀ ń sọ pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò wáyé mi ni wọ́n á decide pé ń béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ àwọn àgbàlagbà wọ́n ní tí Aláàfin kan bá kú wọ́n ní wọ́n á ṣe èèyàn mẹ́jọ sí ẹgbẹ́ rẹ̀ ọ̀tún wọ́n á ṣe èèyàn mẹ́jọ sí ẹgbẹ́ rẹ̀ òsì wọ́n á ṣe èèyàn méjì sókè rẹ̀ lórí òkè wọ́n á ṣe èèyàn méjì sí ìsàlẹ̀ rẹ̀ wọ́n wà á pa gbogbo ayé tó báyìí tó bá dé pé báyìí náà ni wọ́n ti ń ṣe àwọn èèyàn so ìyẹn ni mo wá wù pé òkè ń béèrè lọ́wọ́ àwọn àgbààgbà bíi 4-5 tí wọ́n sọ experience wọn lórí kìíní yẹn. Aláàfin tó wá kú yìí bàbá yìí tó kú yìí. Àwọn tó wà mẹ́ tí wọ́n láwọn rí àti àṣẹ yìí. Kò mọ̀ ní bàjẹ́ fún yín kò sẹ́ńtọ́ sọ bẹ́ẹ̀. Kí ló kọ ẹ̀ tí a rí jà? Ṣá. Ẹgbẹ́ àbẹ̀ láwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ nígbà tí bẹ́ẹ̀ sì kú.
ta ló wà ń bẹ tí n kan fi ń ṣe ẹlòmíì mọ́ lọ àmì tí kú àbáyé aláàánú gbogbo ayé ọba tí fọba jẹ ìwọ sì mọ̀ pé kòríkòsò mi láláàfin tó kù. bá mi mọ nǹkan kórìkòsò mi ní bẹ́ẹ̀ bọ àwọn tí wọ́n ti bá mi àwọn tí wọ́n ti ń jẹ́ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé ẹ ti ẹ̀gbọ́n nǹkan kan tó jọ bẹ́ẹ̀ rí ládùn bàtà ẹ délé ayé. àwọn tí wọ́n wá jẹ wàá sọ pé ṣe ìkàlà islam ẹni kí wọ́n sọ̀tà kan ábà àbùdá kú ta ni wọ́n mú tí wọ́n sì máa wọ́n lè mú ẹ̀ láàrin ìlú kí wọ́n má mú ọ̀fẹ́ ní kí wọ́n sì máa àbí nígbà tí ìgbé kékeré. wọ́n láti ṣe bí ọ̀rọ̀ láàrin ọjọ́ ìṣẹ́jẹ́ nìkan ọ̀kan ọ̀yọ́ ìpààyàn. ọ̀yọ́ ìpààyàn. ìran aláàfin wọ́n máa tọ́jú ìran wọn ni. Gbogbo jáde tí ń ṣe ẹyẹ gáde nìkan tó sọ pé òun wà ń bẹ̀ ọkọ òun tàbí baálé òun sì. wọ́n ẹjẹ́ ọ̀rẹ́ rí. ẹ jìrì bá mi màá ṣe rí lọ yẹn rọ̀lẹ́ kí n tó fi máa ń jáde lọ bá gbọ́dọ̀. ọlọ́ọ̀bà mi ń gbọ́ pé Lámídì Adéyẹmí aláàánú ni kò tí ẹ̀ ní gbàgbà tòlú yẹn fún gbogbo kú. èmi Adéọlá Ògúndòkú tí ni bàbá kọ́ pè tó jẹ́ kí n mọ̀ pé àsìkò tó lo ìpè mi tí mo sáré wá látàtẹ̀kùnà. wọ́n bọ́ lórí rẹ̀ lórí nítorí. wọ́n pè ní bàbá. alọ́gàmọ́ lọ́jọ́ yìí wọ́n láti fọ́ọ̀sì àwọn àlùpadà sórí bẹ́ẹ̀ náà ṣe pàṣẹ òbí. bàbá aṣáájú ìlú ó débi lábẹ́òkúta ń jọ náà. ẹ̀ka ṣe bí nígbà tí bàbá kú ẹ̀gbọ́n tí wọ́n sọ ń pa mi ẹ̀gbọ́n táwọn ọ̀yọ́ méjì wí nígbà tí mo dá òfin jọ yẹn. àwọn àánú pépà àwọn ọ̀yọ́ méjì mẹ́láyà lọ́bì lọ bí ẹgbẹ́ bẹ́ẹ̀ máa ń pa àyàkálá. ọ̀rọ̀ burúkú òun ẹ̀ ní. Adé ní Aláàfin ọba aláàánú. Ọba tó mọ̀ ọ̀sẹ̀kọ̀ jẹ́ níbọ̀dì. ẹ ṣe wà wá ojú òní tì mí. màá ká ẹyẹ nìkan lókùn tí màá béèrè lọ́wọ́ ẹ̀ sí. àwa public. ọlọ́dọ̀dọ̀ bá ń pààyàn ní ẹni. bẹ́ẹ̀ ni kò fẹ́ tí wọ́n pa. àbí yóò bá ní ìdílé kan tó ti pa ẹnìkan rí pé ìdílé báyẹn lọ bí wọ́n léèrè wọ́n pa ọ̀kan nínú mọ̀lẹ́bí wọn. ẹ̀yẹ́ o. ẹ ṣe bá mi olùkọ́ tó tẹ̀lé. ẹ̀bà. bàbá wa Abíọ́lá Ògúndòkan ni ẹ tó gbọ́ tí mo tún bi léèrè yẹn ṣe rí bí oko ò bá ti jìnnà sílé ilá kì í kó tó ní koríko ní ro olóko lójú láti rìn lọ síbi tí ó jìnnà so bí ó bá jìnnà sílé tó bá ń ronú wàhálà tó ń ṣe iye ẹsẹ̀ tó ń máa rìn iye ìjágún tó ń máa rìn kóhun tó débẹ̀ òun ló lè mú ìrẹ̀wẹ̀sì ọkàn bá wọn tí wọn ò fi ní lọ ká ilá yẹn tí láò fi kó. So ẹ̀yin èèyàn ẹ̀yin ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣọ́ra àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣọ́ra gbogbo nǹkan tó bá níbẹ̀rẹ̀ máa ń lópin o orúkọ tá a bá pera wa láyé máa pè wá o ẹ wo ohun tí ọ̀rọ̀ yìí wá ń generate lórí TikTok ni o lórí gbogbo ohun tí jẹ́ íńtánẹ́ẹ̀tì pátápátá lọ́rọ̀ tí wá dé èdè mọ̀ pé gbogbo àwọn ọmọ kéékèèké táwa ń bí sílẹ̀ yìí gbogbo ohun tá a bá sọ lójú wọn lénìí náà ni ó dìtàn lọ́la táwọn náà máa sọ pé mo gbọ́ báyìí ẹ̀yin ẹ wo bàbá wa primate yẹn ẹ wo bàbá yẹn wọ́n ní táwọn gbọ́ nítàn bàbá tí wọ́n bí ní 1938 wọ́n ní táwọn gbọ́ wọ́n ní tó ṣẹlẹ̀ lójú àwọn wọ́n ní táwọn rírí wọ́n ní táwọn gbọ́ nítàn gbogbo ìtàn tá a bá ń sọ fáwọn ọmọ wa léde òní náà làwọn náà padà máa sọ lọ́la gbogbo ń tá a ṣe tí wọ́n fi mislead ara wọn lọ́jọ́ ọ̀la ẹ má jẹ́ ká ṣe ẹ má jẹ́ ká ṣe ẹ má jẹ́ ká ṣe ọwọ́ ọmọ Yorùbá mo bẹ̀ wá mo tó fi orú àwọn alálẹ̀ Yorùbá mo tó forí wọn bẹ̀ wá
ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká sá fún ohun tó lè bà wá lórúkọ jẹ́ ẹ jẹ́ ká sá fún ohun tó lè bà wá lórúkọ jẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Àwọn èèyàn kan sọ̀rọ̀ kan tí ẹ ṣáà jẹ́ ká sá fún ohun tó bá lè bà wá lórúkọ jẹ́. Then kí n tó sọ for the first and last time mo ti sọ fún yín o, gbogbo àwọn bàbá tí mò ń gbé wá, àwọn alágbára kọ̀ọ̀kan tí mò ń gbé wá, mi ì wá polówó wọn fún yín o. Mi ì lẹ́nìkan tí mò ń gba rìbá lọ́wọ́ wọn o. Gbogbo àwọn bàbá yẹn náà lẹ́ni pé wọ́n ti dàgbà tó ẹni tèmi tó máa fún, kì í ṣe pé tó máa ranjú àti gbà lọ́wọ́ bàbá yẹn. So tí ẹ bá dẹ̀ lọ sọ́dọ̀ wọn náà wọ́n sọ fún yín náà pé Soko ti sọmọ dáadáa fáwọn. So ní àwọn èèyàn ń dà mí láàmú gan. Ẹ máa lọ wo inú fídíò tí mo ṣe fẹ́ ní kọ̀ọ̀kan. Ẹni tí ẹ bá ti rí i pé a sọ fóònù nọ́mbà rẹ̀ kò kú láti fi fóònù nọ́mbà sílẹ̀ ni. Kò dẹ̀ sí nǹkan tí mo lè ṣe fẹ́ ní fún ìlú yẹn. Àwọn tó máa ní kò wu àwọn láti fóònù nọ́mbà wọn sílẹ̀, fóònù nọ́mbà wọn wà lọ́wọ́ tèmi torí mo ní àǹfààní àti gbà á. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ní mi ò gbọ́dọ̀ fún wọn pẹ̀lú ọjọ́ orí yẹn, tèmi bá wá fún wọn, kí ni mo ṣe yẹn? Bó tilẹ̀ jẹ́ pé mo sọ fáwọn náà pé bàbá, àwọn kan wà tó bá fẹ́ di gàgà, ẹ má bínú, máa fún wọn nọ́mbà, máa dẹ̀ sọ pé wọ́n sọ pé èmi ni mo fún wọn, máa dẹ̀ sọ pé mo sọ pé kí wọ́n sọ fún yín wípé nítorí nǹkan tó lágbára jù yẹn ni mo ṣe fún ẹni yẹn. Mo dẹ̀ rò pé tábà àárẹ̀ èèyàn méjì mẹ́ta tí mo ti ṣerú ẹ̀ fún, mi ò ṣe nítorí nǹkan kan, mi ò ṣe nítorí kẹ́ni yẹn ó lè wàá mọ̀ lóore fún mi. Àwọn tó kulẹ̀ mọ oore tán ń san oore fún mi, wọ́n pọ̀ gan. Wọ́n pọ̀, àwọn tó ń ṣe dáadáa fún mi táàríra rí tí adẹ̀lẹ̀ mọ́ ìrira tẹ́nìkọ̀ọ̀kan títí ó fi di ọjọ́ ìgbédele àlìkámà wa. Tí wọ́n kì í ṣe pé wọ́n rí mi nítorí wọ́n rí mi kán tó ṣe mí lóore, tí wọ́n mú inú mi dùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tó ti múnú mi dùn nínú December táwa yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n tó ti promise mi ní nǹkan ọdún fún December táwa yìí. So ìyẹn ti tó mi ò nídìí àti ranjú mọ́ ntí bóyá babaláwo tàbí adáhunṣe tàbí oníṣègùn tàbí àáfàá tàbí pásítọ̀ tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín mọ́. Mi ò gbé wọn wá nítorí kan lè wá gba nǹkan lọ́wọ́ yín. Kì í ṣe dandan ni kó o pè wọ́n tí n bá fi nọ́mbà wọn lẹ̀, kì í ṣe dandan ni kó o pè wọ́n, ṣùgbọ́n ìwọ tọkàn rẹ bá wọ́n ń sọ kinní kan fáwọn èèyàn, kò sẹ́ni tó mọ lóòótọ́, Ọlọ́run nìkan ló mọ lóòótọ́. Wàláhì kò sẹ́ni tó mọ lóòótọ́, Ọlọ́run nìkan ló mọ lóòótọ́. So gbogbo táwọn èèyàn ti ń ṣe fún mi yẹn ti tó mi. Mi wá fi ẹnìkankan sọ̀rọ̀ ajé lọ́dọ̀ babaláwo, aláàfáà, pásítọ̀. No, mi wá fẹ́ ẹnìkankan ṣe, mi ò wá owó látara anybody. Therefore, it is not compulsory for you to call their number. Èmi kàn wò pé mo máa ṣiṣẹ́ àwọn kan náà lóore ni. Ṣé rí etí mo sọ fún yín pé Ọlọ́run nìkan ló mọ lóòótọ́? Wàláhì èèyàn lè parọ́ fún ẹ, kó gba owó lọ́wọ́ ẹ, kó dẹ̀ pa irọ́ fún ẹ, kó dẹ̀ mú èédú lásán, kó dẹ̀ gùn, kó dẹ̀ lọ, kó dẹ̀ fún ẹ, kó ní kó lọ fi sí gbẹ́rẹ́. Wàláhì bùkátà ẹ lè gbé ya lórí ẹ. Ọlọ́run ó lè jẹ́ àsìkò tọ́lọ́run fẹ́ ṣe oore yẹn lòló yẹn. Èèyàn dẹ̀ lè ṣe oògùn orí fífọ́ fèmí. Kọjá pé tí n bá ti lò báyìí, ó máa dàbí ẹni pé ló fi orí yẹn síbẹ̀ ni ó ti máa mú kúrò. Ṣùgbọ́n kẹ́nìkan kórí ọmọ fún ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ mi kémi ó mú oògùn orí fífọ́ tọ̀dọ̀ mi yẹn kí n fún pé oògùn orí fọ́ lélẹ̀. Ó lè lo oògùn yẹn kọjá pé ìgbà yẹn ni oògùn yẹn ló máa increase fífọ́ orí yẹn fún òun. So ẹ má jẹ́ kí ẹnìkankan ó tàn yín jẹ. Èmi ò ní tell anybody, mi ì wá owó lórí eléyìí tí mò ń ṣe yẹn.
àkọ́kọ́ mo fi hàn pé Yorùbá sì kù, ẹ̀kejì mo fi hàn pé Yorùbá sì lágbára, ẹ̀kẹta mo fi hàn pé káwọn àgbààgbà ó bá wa sọ̀rọ̀ ká lè mọ̀ pé ìmọ̀ wa gbọ́dọ̀ ṣọ̀kan ká lè dé ibi tá à ń lọ. Gbogbo àwọn bàbá yìí ni mo ti bá sọ̀rọ̀, gbogbo náà lẹ́rí pé inú wọn dùn lórí kí a dá òmìnira ilẹ̀ Yorùbá ní. Ẹ dákun, ta ni Yorùbá tínú ẹ̀ ò dùn? Tẹ́ bá rí Yorùbá tínú ẹ̀ ò dùn sí kí a gba òmìnira ilẹ̀ Yorùbá, a jẹ́ Yorùbá tó ń rí jẹ nídìí òṣèlú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Àìdà kó jẹ́ olóṣèlú gangan tàbí kó jẹ́ àwọn fámílì olóṣèlú. Torí bá a ṣe ń sọ iná, àwọn èèyàn kan sì wà tó jẹ́ pé iṣẹ́ ìjọba náà ń ṣe, tó jẹ́ pé gbogbo epo tí wọ́n lò ní everyday ìjọba ni ó mọ̀ fíìrì táǹkì wọn. So wọ́n fi powó lépo, wọn ò fowó lépo, kì í ṣe business tiẹ̀, kì í ṣe problem ẹ̀, àwa nìkan náà là ń jẹ irú ìyà yẹn. So therefore mo fẹ́ kí gbogbo àwọn èèyàn, gbogbo àwọn ọmọ Yorùbá ká gbàgbọ́ wípé mi ò wá bí wá lu jìbìtì o. Tí mo bá bí wá lu jìbìtì, màá ti di multimillionaire. Torí ṣe bẹ́ẹ̀ nu àwọn tó máa ń pè mí, kálukú mọ àwọn tó máa ń pè mí mọ tí mo máa ń sọ fún wọn náà. Ṣe bẹ́ẹ̀ nu kí nǹkan máa fà wọ́n lé 419 lọ́wọ́ ni. Kálẹ̀ jọ máa pínwó. Ṣùgbọ́n tó bá kú ọ láti máa ṣe irú ẹ̀, Ọlọ́run ó mú mi sọ́dọ̀ lénìí. Màá kú lénìí. Mi ò tiẹ̀ ní ṣe irú ẹ̀ kún gbogbo ohun tẹ́mi believe pé ó jẹ́ dáadáa tí mo ti ṣe sẹ́yìn. So therefore, mi fẹ́ kéèyàn máa dà mí láàmú mọ́. Then ìwọ tó jẹ́ pé àwọn nǹkan tí ò yẹ ló fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá yẹn, ẹnu ẹ̀ níwọ́ náà wà yẹn o. Ẹnu ẹ̀ lọ́wọ́ àti ìpolówó nú. So bá wá ti wù ẹ́ kó ṣe. Bàbá lọ béèrè oògùn àfẹ́ẹ̀rí, béèrè gbogbo tó bá wù ẹ́. Ṣùgbọ́n àwọn bàbá yẹn ṣe olórí burúkú, àwọn bàbá yẹn àgbàlagbà tó lálùbáríkà ni. Ẹgbọ́n tí bàbá yẹn sọ pé èèyàn ń béèrè ìṣíjú lọ́wọ́ òun, ó fẹ́ jalè ni. Bàbá yẹn dẹ̀ confirm pé ó lè ṣe fẹ́ mi. Èmi tí wọ́n dẹ̀ lè ṣe fún ni, mi ì ní ìdí ìṣíjú, kí ni mo fẹ́ fi ṣèjú ṣe? Pàtí pé mo fẹ́ máa pidán, ta ni mo fẹ́ máa pòórá mọ́ lójú? Tẹ́ gbogbo téèyàn bá mọ̀ pé òun fẹ́ ṣe fún mi láyé, prayer ni kíní kan fún protection ni, mi ì ní ìdí kankan. Mi ì bọ́ ọmọ ọlọ́mọ tí mo fẹ́ bá tiẹ̀ jẹ́, so kí ni mo fẹ́ máa dẹ́rù bà mí? Ẹ wo ẹ̀yin èèyàn mi, kí fídíò yẹn má gùn, kò ní jù báyìí lọ. Ibí ni a máa fi àdàgbà ètò ti ọ̀sán yẹn rọ̀ sí. Mo kí gbogbo yín pé ojú ò fẹ́ ra kù.